gbogbo olólùfẹ́ ètò ẹ̀sìn ọ̀rọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Tajudeen Ajani ẹni gbogbo ayé mọ̀ sí Ojú Ẹlẹ́gba, ọmọ yín, ọkọ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, èèyàn ní dàgbàdàgbà tàbí kó kérékéré kó náà mọ̀ jẹ nìkan lọ. Ẹ kú ọjọ́ mẹ́ta kan. Ṣé nǹkan lọ ṣètò ń tò déédéé? Ṣẹ̀sìn ọba ń jẹ kó bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ náà mọ̀ wípé àwa ò ní nǹkan méjì tá à ń gbé yẹ̀wò lórí ètò ju òwe Yorùbá lọ. Òwe Yorùbá ṣe pàtàkì, ó ṣe kókó, àti wá gbé tàná dànù àti gbé tuntun míì dé. Ọ̀pọ̀lọpọ̀ òwe Yorùbá ló jẹ́ pé ìtàn ló bí wọn. Àwọn kan wà tó jẹ́ pé ẹranko ló bí wọn. Ìtàn òwe tó jẹ́ pé ẹja inú omi ló bí wọn. A rí òwe láti rí ara ẹyẹ ojú ọ̀run. Ṣùgbọ́n lábala yìí òwe tí ìtàn bí ẹlòmíì á pa òwe òun kàn pa ni ó lè mọ lílo rẹ̀ ṣùgbọ́n kò ní mọ ìpọ̀rí òwe yìí, kò mọ ibi tó ti ṣẹ̀ wá kí ló bí. Mo tún kí lẹ́ẹ̀kan sí gbogbo èèyàn ọmọ Yorùbá tí ẹ wà káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ má jẹ́ ká sọ lẹ́nu, ẹ tó bá sọ lẹ́nu ó ṣàpòyàkọ́. Èmi ò sì ní fọwọ́ sí júwe ilé bàbá tèmi. Mi kọ́ mi ní fọwọ́ sí júwe ilé wọn bá dàn sí wọn mọ́lé ni. Èmi kù fúnra mi. Ìgbẹ́nu rẹ Tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ tẹ́ ń pọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ò bá sì tọ̀bà wọn fàlùyà fún yín ẹjọ́ kí bàbá sọ̀rọ̀ ó ti kó fún wọn náà bá àwọn aláṣọ tán káró lè bàbá o. Fáróré o. A sì mọ rí yín bá Ríṣẹ́. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ajíjẹ ará ọmọ jẹ yìí ajé ń wá bàbá ó tójọ́ mẹ́ta. Ṣé ẹ wá rìnrìn àjò ni àbí bò ló ti á jẹ́? Ara òórí ní ìtijọ́ ògbóde. Ògbóde ọjọ́ alẹ́ iná òsì ní bàjẹ́. Wíṣẹ́. Ẹ wá túbọ̀ fọwọ́ péwú. Ẹ fèrègì jóbi. Ìjọba ó sì jẹ kó pẹ́pẹ́. Ìgbà tó máa ń gbàrún fún yàrá jẹ́ fún mi nìyẹn, ó ní àwọn ìdúrà gidi lọ́wọ́. Nígbà wá ṣàdúrà kí wá ní mọ̀ ṣe. Ó yà ní mi. Ìyá lọ́jà pé wá bọ́dà tí wá mọ̀ ṣe pè ní. Ẹ̀rọ màmá ò gbọ́dọ̀ ṣe pé Kò lè níbẹ̀. àṣàgbà gbọ́dọ̀ máa gbọ́ àgbọ́dọ̀ gbọ́ pé màmá ṣe pé o. Nígbà tí a wọlé dé wọ́n tẹ̀lé yẹn lálejò mo ní àádùn o torí yìí gbọ́dọ̀ mọ́ fojú kan bàbá lónìí ó tójọ́ mẹ́ta ọ̀rọ̀ sì ti ń bẹ́ nù mí ti pẹ́ àwọn òwe lọ́lọ́kọ̀ òjọ̀ kan ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tẹ́ ẹ wá bá wa sọ ní ìsinmi pé ẹyẹ bí òwe ẹran bí òwe ẹyẹ jábọ̀ òwe ẹ wà láhùn wá bàbá. Ẹ láhàn mi ní bàtà ń ké lótú ìfẹ́. Kò sí òwe tó wá tí ò ní ìpọ̀rí. Àwọn ìlú gan bí òwe. Bẹ́ẹ̀ ni. Àṣẹlù tí a náà lówe ni. Bó lẹ ṣe fẹ́ sí nínú Ìbàdàn. Àwa náà nílùú wa. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n òwe tí ìtàn bí ìtàn ṣe bí òwe á bẹ̀rẹ̀ sí gbéyẹ̀wò báyìí. Ẹ jẹ́ ká wo òwe Yorùbá kan. Wọ́n ní orí yéye ní mògún àìṣẹ̀ ló pọ̀. Àsòwe ni. Òwe ni orí yéye ní mògún àìṣẹ̀ ló pọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ túmọ̀ òwe yìí ná. Ẹ̀yin náà jẹ́ àfi ojú inú wò ó bí àwọn ọgbà ẹ̀wọ̀n káàkiri gbogbo àgbáńlá ayé. Kì í ṣe gbogbo àwọn tó wà nínú ọgbà ẹ̀wọ̀n yìí. ló jẹ́ ẹlẹ́wọ̀n gangan. Ní ẹ̀dáràn o. Àrífẹsẹ̀sí ń bẹ́nu tẹ́lu nínú. Tó rà àrífẹsẹ̀sí ní kọ́lọ́mọ́jà rà àrífẹsẹ̀sí. Wíṣẹ́. Àkóbá àdábá ó ń bẹ́nu tẹ́lu nínú. Ló ṣe dèrò ẹ̀wọ̀n. Ẹlòmíì àfọwọ́fà rẹ̀ ni kò mọ nǹkan kan níbẹ̀ ṣùgbọ́n nípa àfọwọ́fà ló ṣe dèrò ẹ̀wọ̀n. Ẹ tún sọ pé orí yéye ní mògún. Fàṣẹ ló pọ̀. Kí ló wá bí òwe yìí? Ọ̀rúnmìlà mà ní àti ẹ̀gbọ́n rẹ̀ Òrórìnà wọ́n lọ sílé ọlọ́mọ níjọ́ kan nígbà ni wọ́n lọ bọ́lọ́mọ sí àríyá ọmọ wọ́n jẹ wọ́n mu tán lọ́hùn-ún wọ́n bá ń darí bọ̀ wálé Ọ̀rúnmìlà tó Òrórìnà tó jẹ́gbẹ́ ẹ̀ gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ wọ́n ṣe lọ wọ́n bá dé ojúbọ Ògún nígbà ni ojúbọ Ògún ni wọ́n máa ń gé orí àtẹ tó bá ṣẹ̀ ní wọ́n mọ̀ pé ọ̀sẹ̀ ni ibẹ̀ ni wọ́n pa sí tẹ̀ àtólè ojúbọ Ògún ni ọ àìmọ̀ iye orí wa pọ̀ nbẹ ni ọ ètùtù wà nbẹ gbígbé ọ wà nbẹ. tó sì jẹ́ agbọ́rọ̀ torí ọlọ́wọ́ amúyé kó sí ọ lọ́fun. bí wọ́n ṣe máa ń fẹsẹ̀ wọn ṣẹ̀ dé ojúbọ Ògún Ọ̀rúnmìlà ní ẹ̀gbọ́n mi gbogbo orí tẹ̀ ń wò nídìí Ògún ìkọlùsẹ̀ o Párákì Òrórìnà ó dáhùn ẹ̀gbọ́n Ọ̀rúnmìlà ó ní àṣẹ ni mi ò bá ṣàwọ́ ṣe bí ẹ lórí síbẹ̀
sóhun tó ń wọ̀sẹ̀ yìí ṣé bá bá láì nìkan lè bẹ́ẹ̀ lórí síbẹ̀ ni. kábíyèsí Èdùmàrè. Ọ̀rúnmìlà tó ń sọ fẹ́gbọ́n rẹ̀ wípé ẹ̀gbọ́n mi gbogbo orí tí ń bẹ nídìí ògùn ìkọlọ́sẹ̀ orí yéye ní mògùn àìsẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀. ṣe ló pọ̀. Olórí náà tó tẹnu mọ́ ni o ó ní kò sí bàbá ńlá kú ẹnìkan tó lè fẹ́ orí òun síbẹ̀ sóun sẹ́ni nígbà tó ń wò jalè ọ̀rọ̀ bá bí Ọ̀rúnmìlà nínú ojú Ọ̀rúnmìlà ó yí padà ó dàbí ẹ̀ṣẹ̀ náà ó pinnu lọ́kàn rẹ̀ òun sì fi yà jẹ ẹ̀gbọ́n òun ó wá sọ fẹ́gbọ́n rẹ̀ lójúkorojú ọlẹ́gbọ́n mi orí tí náà lè débi lọ́la olórí náà kò sí bàbá onítọ̀hún sóun jalè ni àbóhùn pààyàn lórí wọn sì dé di òkú lọ́la abatuka nígbà dágbólé wọn kálukú gbẹ̀dẹ̀ lọ Ọ̀rúnmìlà ó gbẹ̀dẹ̀ ọgbà káàrẹ̀ lọ olórí náà tó jẹ́ fún Ọ̀rúnmìlà olóògbà káàkiri lọ. kálukú wọn wọlé wọn sùn Ọ̀rúnmìlà wá pé èso ọ̀dàrà ó ní wọ èso ọ̀dàrà láàróyè tẹlẹkùn sunkún tí láàróyè ṣẹ́jẹ̀ ó ní mo fẹ́ bẹ̀ níṣẹ́ kan mo fẹ́ kí orí ẹ̀gbọ́n mi kó dé di ògbó lọ́la kí lọ́rùn kí lè sọ̀rọ̀ láti wá kí ló tó wá ó ní kò lè orí òrórí náà dé di ògbó lọ́la nígbà tó dòrò gànjọ́ ìsọ̀dàrà bá lọ sáàfin ọba lọ gbóògùn ọba yìí sì ní àgbò kan àgbò gbọ́ ìfẹ́ púpọ̀ tí kábíyèsí bá ṣe báyìí ó ti mọ̀ jòyè tó ní kó wọn lọ pè wá bẹ́ẹ̀ ni tí kábíyèsí bá ṣe báyìí àgbo ti mọ tí kábíyèsí sọ bẹ́sù ọ̀daràn ṣe lọ pàgbó èrè ó pa lóru ó wá bẹ̀rẹ̀ sí ro ẹ̀jẹ̀ rẹ̀ láti ààfin ọba títí tó fi dé ilé òrórí náà. àkóbá gáfárà rẹ̀. Ọlọ́run má jẹ́ àlè. nígbà tó délé òrórí náà tó kó àgbò ó fi ẹ̀yìn ti ilẹ̀kùn sí sẹ́yìn pé nígbà ni kó lé ó gbélé ní a máa kó sẹ́yìn ilẹ̀kùn òrórí náà kó lé ó gbélé igi tí a máa ń tìbí bọ́lọ̀ yìí ó kó sẹ́yìn ilẹ̀kùn sí òrórí náà sùn lọ fánfánfán asùnfánfán tẹfán àsùnmọ́ parada ti gé àjà ó gbé òkú àgbò sí ẹ̀gbẹ́ òrórí náà níbi tó sùn sí lórí ẹni ó mú ẹ̀jẹ̀ àgbò ó ró sásọ òbúra rẹ̀ ó dẹ̀ kẹ́ síbẹ̀ ìsọ̀dàrà tún jáde ó tó fẹ́rẹ̀ tilẹ̀kùn padà ilẹ̀kùn tún tìbí tàtẹ̀yìnwá gbogbo ogi tó rórí náà kó sẹ́yìn ilẹ̀kùn ó tún ti tẹ́lẹ̀. ó tún ti o ilẹ̀ mọ́ àfin dàrú gùdùgùdù àgbo ọ̀bàdà ṣé ẹ mọ̀ pé ikú ò ní pẹran kó pa ìjàsà ni ó ṣàtọ́kùn fọdẹ àwọn èèyàn kan wòye wọn ni ẹ̀jẹ̀ rẹ̀ mẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí tọ́ ipa ẹ̀jẹ̀ wọ́n tọ́ lọ. Màmá gbàgbà ṣé èyí tí ó ń já sí rẹ̀ ló jẹ́ ìjàsà? Yóò ṣàtọ́kùn fọdẹ. Ìjàsà. Wọ́n tọ́ ipa ẹ̀jẹ̀ wọ́n tọ́ délé òrórí náà o. Kábíyèsí wàhálà dé. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n délé òrórí náà wọ́n gbálẹ̀kùn gbàgbàgbà fúnra ara òrórí náà gan ló kó ní ó gbélé kó lẹ́yìn lẹ́kùn títí tó tiẹ̀ jí kò wọlé pé òkú àgbò wà nílẹ̀ fúnra ara rẹ̀ ló kú sísẹ̀kùn tábà sọ wípé bóyá ẹnìkan kò lè lé wọlé. ọ̀daràn olè ń bọ̀ pátá olè ọ̀ráyè sáyà rẹ̀ wọ́n bá mú òrórí náà ó dilé ọba kábíyèsí èrò lẹ́yìn olè kábíyèsí òkìkí ti kàn ẹ̀gbọ́n Ọ̀rúnmìlà ló pàgbọ́ ọba ẹ̀gbọ́n Ọ̀rúnmìlà ló pàgbọ́ ọba wọ́n délé ọba kò sáìsí nílùú ọgbọ́n òpin ẹ̀ ń bá jalè tó burú wà tó wù kí ni ó ṣe. wọ́n máa bẹ́ orí ìfúngunrin. wọ́n á bẹ́ orí ẹ̀ fúngunrin o. wọ́n á bẹ́ orí ìfúngunrin. ọ̀rọ̀ yóò ṣe tọ́tọ́ lónìí ṣé wọ́n bẹ́ orí òrórí náà. àbí wọn bẹ́ orí ẹ̀. àbí bóyá àbúrò rẹ̀ Ọ̀rúnmìlà bá wá nǹkan ṣe sí i. àbí ò wá nǹkan ṣe sí àdódó lọ. a tún tẹ̀síwájú lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orí yeye ní mògún. àìṣẹ́ ló pọ̀. ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ ọmọ yóò ní pa wọ́n. oríṣẹ́. ànírà rẹ̀ fẹsẹ̀ sí i. oríṣẹ́ wa ò sì ní kó bá wa. ẹ jẹ́ ká lè ilé yàrá lọ. àbẹ̀kọ́ rẹ̀ kó gbàgbé ilé.
àsìgbà tó sáfẹ́ ọgbó. ṣé o rí pé mo kọrin bàbá kọrin mò ń tẹ̀lé ọ̀rọ̀ náà. múra sí i Alágídí lọ́jà sọ̀rọ̀ tó fẹ́ sọ. tó tiẹ̀ rí mo ní lónìí ìdọ̀dọ̀ bàbá abẹ́ ìwà owó tọ̀ bàǹtàbàǹtà tá a gbọ́ ṣé wọ́n ti ẹ̀ mọ̀tàn ìtẹ́lẹ̀. èmi mọ̀ tẹ́lẹ̀. ìgbà tí wọ́n tiẹ̀ sọ pé ìjà àsàlà yìí tó máa ń já sílẹ̀ yẹn èmi wò ó pé kí ni Yorùbá tún rò débẹ̀ tó ń pè kàn ní ìjà àsàlà àṣé ó dáa kí ènìyàn máa gbọ́ Yorùbá dáadáa. ó dáa ó mọ̀ pé báwo ọdẹ bá ti yìnbọn fẹ́ràn nú ugbó ìtọ́ bá sáré já lára rẹ̀ ó ní wọ́n mọ̀ tọ̀ lọ sí ibi tí ẹran òun kú sí ìní ọ̀rọ̀ bólú ọdẹ àbúṣọ ọmọ pẹran ọmọ tó. àmì ò lè pẹran ẹ máa gbẹ́lù fún ọ̀ká máa rẹ̀ lù tá ẹrù nìkan ló rù. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ tòní àkìyẹ̀pẹ̀ ṣe má wàá gbàgbé láti subscribe sí YouTube channel wa ẹ bá wa wo gbogbo àwọn fọ́nrán yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ olẹ́rìí kan bẹ́ẹ̀ ẹ bá wa wo ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ tún wá bá wa share ìyẹn fún gbogbo àwọn èèyàn yín ọmọ Yorùbá ni mí mi ò sì ní fọwọ́ sí ju ilé bàbá tó bí mi lọ́mọ Tajudeen Ajani Ojú Ẹlẹ́gbà TV Tajudeen Ajani Ojú Ẹlẹ́gbà TV òun ni YouTube channel wa ẹ wá fẹ́ ràwé ẹ̀sìn ọ̀rọ̀ ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójú fọ́nrán yìí ó lẹ́ẹ̀fì kàn sí wa ìbòlẹ̀ wa wà tá à ní bá imú wa á bá imú wa síbi tẹ́ ẹ bá wà ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kìíní apá kejì àti apá kẹta gbogbo ẹ̀ ló ti wà lórí igbá ẹ ṣé o.